ló ń jẹ́. Onílárí onítẹríba ó kó ni mọ́ra kì í mèrè pé bòńtẹ́ nìkan ṣe jẹ́ bó ti ń bọ́mọdé ṣe ló ń bọ̀wọ̀ fájà. Prince Abel olóhùn iyọ̀ tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe. Olówó orí ọ̀nà mẹ́ ìwọ máa gbádùn ní tìyẹ ọkùnrin gbòòlà bí iná jò láàrò. Ayé Omoniyi ń kọ́ ọ̀nà mẹ́ tó ń bẹ lálàáfíà ara tó ń láta. Ayé olóhùn iyọ̀ èdè ni mi ò gbọ́ ǹbá koríki ilé baba tó bí ọlọ́mọ. Ẹ kú oríire àṣeyọrí ìgbéyàwó yín Mr. and Mrs. Omoniyi. Láṣẹ lọ́wọ́ Olúwa ọba ẹ máa rere níbẹ̀. Ayé ọlọ́jọ́ ìbí ó yá o. Tètè sáré bá ń gúnyán tó fẹ́lẹ́ kó wá bá ṣe bẹ̀ tó wà pa. Fún olówó oríire ọkọ rẹ ọ̀rẹ́ rẹ jùlọ láwùjọ àwọn akọ. Torí òní ní sọjọ́ ìbí. Àyájọ́ ọjọ́ òní àyájọ́ tó lálá ni. Òní lọ́jọ́ tàbí ìràwọ̀ ńlá kan sílé ayé. Omoniyi ó kú ọdún o. Ó kú ọdún ó kú ìyèdùn. Prince Abel olóhùn salt àwòtẹ́bẹ̀ praise. Prince Abel ọ̀gá mi aláṣẹ Abel studio tó ń bẹ nílùú Àkúrẹ́. Ìwọ ṣá máa dá kọjọkọjọ máa wọlé máa rọra olóríire ẹ̀dá ènìyàn. Omoniyi ìwọ ni mo rí tí mo kápó lápò, ìwọ ni mo rí tí mo kápò lápò, ìwọ ni mo rí tí mo kápata lórí apata. Torí ìwọ gba yìí ó gbẹ̀yẹ, ìwọ tó ń jẹ fẹ́gbẹ́ òtútù àwo bọ̀ wá sílé. Ó ṣàkíyèsí wípé gbogbo bó ti ń dábí ti ń dùn fún wọn kò ṣàdédé wáyé. Ìwọ ti nípa rere láàrin àwọn ọmọ adarí ohun orí gbogbo tó ti ṣe lóore wọn ò ní jẹ́ kó tún padà wá dèrò ẹ̀yìn. Omoniyi ńlẹ́ o ọlọ́jọ́ ìbí ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ ìrìnàjòjì àtẹ̀ gìrìgìrì. Ọmọkùnrin mẹ́ta ọ̀nà bìíní ọmọ onílù òbẹ ó tú. Bí dídí bá dé ò bá dí, bí ṣíṣí bá ṣe ò bá ṣe ọmọ àjùwájúwà àlẹ̀kẹ̀. Kọ́kọ́rọ́ owó ṣékélé òṣìlẹ̀kùn ọ̀rọ̀ gbogbo ń tòsí. Ọmọ ajígbówó tí pọmọ ẹlòmíràn lọ́lẹ̀. Ọmọ olówó ṣẹ̀ǹbáyé, ọmọ owó kúnlé, ọmọ owó kókó, ọmọ owó kọ́dẹ̀dẹ̀, ọmọ owó tí ò jẹ́ sùn yàrá, ọmọ owó tí ò jẹ́ ń gbélé sẹ́mẹ́. Àdùnbárìn láwùjọ àwọn akọ, àrídùnú ọ̀pọ̀ àwọ̀ ẹ̀dá. Olóhùn iyọ̀ ó ṣe ohun gbogbo tó ti ṣe fún mi tí ń bá ní kí n máa ròyìn ilẹ̀ aṣú. Omoniyi ò ní rí kú ọmọ, ò ní rí kú aya, ìwọ fúnra lára rẹ ò ní fàìsàn lògbà. Iwájú lójú kún gbé, iwájú ló máa lọ, ikùn ní jẹ́ tẹni tá a tì síwájú. Ìwọ ò ní bá wọn ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ, ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ò ní fẹsẹ̀ ẹlẹ̀ kó fẹnu kọ atẹnu àtẹsẹ̀, ò ní fi kankan nínú wọn. Iléeṣẹ́ rẹ ò ní jóná. Bó o ti sọdún èyí wàá ṣèyí tó ń bọ̀ lọ́nà, wàá ṣe púpọ̀ lókè pẹ̀. Bólúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ, ó máa ṣe 200 nílé ayé ń bí. Happy birthday to you sir, and I personally wish you long life and prosperity. Ìgbà ọdún ìṣẹ́jú kan ni. Apataewi lèmi ń jẹ́. Tá a bá rẹ́ni tó fẹ́ kàn sí mi, ẹni ká pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775. Mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí ní dojúmọ́ ti mọ́lẹ̀ gbogbo ilẹ̀ kílẹ̀.